yá ó ti dójú ẹ o ó ti dójú ẹ ó ti débi tí Iyabo Ojo àti Lizzy Anjorin tó ti ń ta sí ọkọ ara wọn báyìí ó ti dé ojú ibi tí Iyabo Ojo àti Lizzy tó ti ń gbé ọkọ ara wọn ṣe ìpè báyìí sìn ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ gbogbo ẹ lólùfẹ́ ìkànnì yìí ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ pé ìjà Lizzy Anjorin sísìn fíìmù ni ìjà Lizzy Anjorin àti Portable sísìn fíìmù ni ìjà Lizzy Anjorin àti Iyabo Ojo sísìn fíìmù ni now ó ti dojú ẹ̀ báyìí sìn ó ti débi tí Iyabo Ojo tó ti ń wọ̀nù ọkọ Lizzy tó ti ń fún ọkọ Lizzy jẹ gbàsgbòs tí Lizzy náà ti ń dá padà fún Iyabo Ojo gbàsgbòs ṣe ti rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo ṣe rí orí ibi tá a wá dé yìí ìkórìtà ibi tá a dé yìí sìn ìkórìtà ibi tá a dé yìí sìn bóyá kí ọkọ àwọn méjèèjì bóyá kí wọ́n kí ọwọ́ ìyàwó wọn bọ aṣọ tí ẹnu wọn bá ká ìyàwó wọn Mr. Polo ẹ kí ọwọ́ ìyàwó yín bọṣọ which is Iyabo Ojo mi ò mórúkọ ọkọ Lizzy Anjorin ẹ̀yin náà ẹ kí ọwọ́ ìyàwó yín ẹ kọ́wọ́ ọmọ ẹ̀ bọ aṣọ ìyí tó ṣe lórí social media gbàgbós ó ti tó wọn lálùbàtà kan kì í dárin ó ti tó ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọkọ àwọn méjèèjì ọkọ Iyabo Ojo Mr. Polo ọkọ Lizzy Anjorin ẹ jọ̀ọ́ ẹ bá mi tàgì wọn lórí fídíò yìí ṣé tójú ò bá ti àwọn ìyàwó wọn sójú ò ti àwọn ọkọ ni ẹ̀yin ọkọ wọn ẹ jọ̀ọ́ ẹ dá wọn lẹ́nu kọ́ ẹ pàṣẹ fún wọn gẹ́gẹ́ bí ọkọ ẹ jẹ́ kó yé wọn àṣẹ tí ọkọ ní orí ìyàwó ẹ jẹ́ kó stop gbogbo nǹkan tó ń ṣe lórí social media yìí enough is enough ẹ wá fi ti ara yín gbọ́ bọ́n ṣe ń fúnra wọn jẹ left and right bọ́n ṣe ń fúnra wọn jẹ gbàsgbòs bọ́n ṣe ń ṣe give and take fúnra wọn lórí kíni kí la gbé kí lẹ jù mi ò sáà rò pé ẹ para yín ní ọmọ tẹ bá tiẹ̀ para yín lọ́mọ gan ìwọ̀n ló máa mọ kí ló dé ẹ wá sọra yín di apàtẹ lórí social media ẹ wá ń fúnra yín jẹ gbàsgbòs lórí kíni torí jọta tí ń gbọ́ ìjà yín náà mi ò rò pé ẹnìkan pa ọmọ ẹnìkan tó bá máa jẹ́ pé nǹkan tó fàjà yín bóyá owó tí ò bá jówó àpárọ̀ ọmọ ni àpárọ̀ ọmọ ni à ń ṣọ̀tẹ̀ ni àṣọ̀tẹ̀ ni à ń ṣe lára àṣe lára àwọn nǹkan tí mo rò pé ó lè fa ìjà náà nìyẹn any other than that àgbọ̀ pé ẹ para yín lọ́mọ àdẹ̀gbọ̀ pé ẹ para yín ní ọkọ so ohun tèmi rò pé èèyàn lè sọ wípé ìjà yóò tún ní parí ó tún di ọ̀run nìyẹn ẹni nífẹ̀ẹ́ ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi tag àwọn ọkọ wọn ẹ share fídíò fún ẹni tó gbé ìgbà ọkọ lélẹ ìtẹkọ máa kọ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV ẹ wá gbọ́ bọ́n ṣe ń ṣe gbàgbós ẹ wá gbọ́ bọ́n ṣe ń fúnra wọn jẹ wọ́n ti búra wọn títí kò tẹ́ wọn lọ́rùn àwọn ọkọ ara wọn ni wọ́n tún ta sí báyìí sìn kò lè dún lẹ́nu tèmi o ẹ wá gbọ́ bọ́n ṣe ń fúnra wọn jẹ give and take kí ló dé ẹ bá mi share fídíò yìí ẹ bá mi like fídíò yìí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún ẹni tó gbé ìgbà ọkọ lélẹ ìtẹkọ máa kọ sí péjì tẹ́ bá wá gbọ́ tán ẹ̀yin náà ẹ wá fi èrò ọkàn tí mo fẹ́ jọ gbogbo àtọkùnrin àtobìnrin ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin sísítà mi ẹ̀yin onílàkàyè ọlọ́gbọ́n olóye onímọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbọ́ information yìí tán mo fẹ́ kẹ́yin náà fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ṣé ó dáa bó ṣe ń lọ yẹn ṣé bó ṣe máa lọ nìyẹn ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ má gbàgbé ẹ bá mi share kẹ́ ẹ comment kẹ́ ẹ like kẹ́ ẹ wá subscribe sílẹ̀ ilé Global TV kẹ́ ẹ wá bá mi tàgì àwọn ọkọ wọn kọ́ bá wọn ìyàwó wọn sọ̀rọ̀ níbi tó gbé ti ń gbọ́ enough is enough ẹ má bá mi ká lọ. And unfortunately for her, she's married to someone who's not learned. You said my husband is not learned. I agree with you. You can be a graduate and end up with someone that's never been to school. Bóyá ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ti bí dada fún. Tẹ bá ju tán sókè fún, tẹ gbèsè gbẹ báyìí, tẹ gbèsè gbẹ báyìí, tẹ là sókè, tẹ là wálẹ̀. Ààrẹ ẹnu ẹ̀gbọ́n arọ báyìí, bọ́ bá ń bu gan kò lè gbọ́. Bó ṣe máa dáná fún yín, bó ṣe máa tọ́jú ọmọ yín, bó ṣe máa ṣe, òun ló máa wà. Kò ní ráyè tẹnì kankan. Bàbá ẹ dó ẹ pa, ó yọ bọ́rìsì òbú ẹyẹ lọ́wọ́, gbogbo òtẹ́nu òbú ẹ, gbogbo jásikẹ́ẹ̀tì òbú ẹni bàbá ẹ fún kó já. Jù bá lè jẹ́ pé bóyá kíní yín ò dìde dáadáa lẹ̀ ṣe lè ju, wọ́n máa ń ta nǹkan oríṣiríṣi àgbo oríṣiríṣi wà. Ìyàwó, I can allow you to compete with my husband. If you beat my husband, I will give you 50 million naira cash. Àgbo kan wà tó ń pè ní àgbo ojúmọ̀ta 91,000 náà ń tà ẹ̀kọ́ rà á kẹ́ ẹ mú. Tẹ́ bá ti mú ẹ̀jù fún ẹ̀jù ní jùkújù ẹ máa rí pé gbogbo ẹ máa sẹ́ẹ̀tì. I am not a prostitute like you. Ọ̀tí ìgbà tó gba iPhone 16 ìjọ́ tó gba fóònù
Fẹ́mi Adébáyọ̀ ti yọ okó lógo ẹ̀. Ìfẹ́ ló ní sí tó fi fẹ́ yín. Tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíni ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdì lára ẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yí. Òjò yọ ẹkùn ẹ látọ̀kan ni kò ti yọ okó ẹ ọ̀rá yọ gbọ́rọ̀ lé mi lọ́wọ́. Mo fẹ́ fi orí okó ẹ gbó títí ọlọ́dà. Ó bíbí bíbó ló wà. Ó dàbí pé àsìkò ti tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀. Ìyábọ̀ Òjó ó yá wèrè gan o. Ó dẹ̀ ń pé bàbá ọmọ mi lórúkọ ó dẹ̀ ń bú. What she needs typically is help. Is not okay upstairs. Ọmọ èjì tó wà tó ti ń gba oògùn tó ti ń gba abẹ́rẹ́ ọmọ èjì tó wà gbogbo dọ́kúmẹ̀ntì ẹ fún ọwọ́ mi báyìí. Ọkọ Lizzy Anjorin ọkọ tiwantiwa ìwé pàtẹ ṣìyàwó mo gbé sórí péjì mi mo kí yín ẹ wọlá ọjọ́ yẹn kẹ gbọ́ títì mi ara Lizzy ò yá. Òun rè Ìyábọ̀ àṣà 2023 lélẹ̀ patient name Iyabo Ojo oògùn tó prescribe for last time rè severely impaired òun rè wọ́n ló wà impaired. Èyí jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn. Primary 4 ló ti gbẹ́rù tó ti sàkúrò rè ìwọ ọmọ ọ̀ràn kírun olè ọ̀lẹ́ alápá má ṣiṣẹ́. Ẹ̀dẹ̀ jókòó tẹ̀lé kó máa ṣẹ̀sìn kó mú tó ń ṣe. You will call him names because you have no one. O ò bá wọn lọ́kọ látàlọ́ dalẹ́ rí. Irú Ìyábọ̀ Òjó ò mọ nǹkan tó ń pè ní good man kò lè mọ̀ tó máa fi kú. I am hale, I am healthy and I am of a sound mind. Wọ́n tó ní sátífíkẹ́tì lọ́gbà wuli. O mọ èjì tó ti ń gba abẹ́rẹ́ níyàbọ̀ 36 ló ti wà ní grade 2. Àwa ní tìjú à ń lọ fọkọ lọ́kọ à ń lọ fọmọ ọlọ́mọ à ń lọ fúyàwó yàwó. Òjó ó yẹ kó mọ̀ pé tó bá bu ẹ̀tù orí máa ra owó. For very first time Òjó máa bá yẹ ẹ̀wí gidi. Onímú bíi bọ́rìsì kẹ̀kẹ́. Me right now, nothing that she says, no curse, nothing. The ones I stumble on, because I don't go on her page, but the few ones I stumble on, I just laugh. In fact, there's a guy on TikTok that mimics her so well. The guy is so funny, he's so hilarious. Do you understand? When I stumble on his videos, I laugh my ass out. Like, it's all cruise for me. I don't take nothing that she's saying serious anymore. Nothing. Let me tell you one of the reasons why. Because God has kept blessing me. I am healed, I am healthy, and I am of a sound mind. And I am grateful to God because the blessings that He has blessed me with in 2025, I'm telling you, it's not going to be compared to the blessings He's going to bless me with, and my family and children with in 2026. I'm going to stay positive for my sanity. I'm going to stay positive for my children, for my life, for my family, for everybody around me. That is family. I don't know if I'm making any sense to you guys. I need you, my fans, to just leave her alone. Stop. If you stumble on videos like that, if you know it upsets you, scroll through or laugh it off. Don't take it too serious. Remember, Iyabo Ojo, you are nobody. You have nothing. You are broke. You have no life. You have no education. You have no pedigree. You have no mother. You have no father. You have no children. Your existence in this world is zero. Lizzy Anjorin. Ara ìyàwó yín ò yá. Okay, ara ìyàwó ẹ̀ ò yá. Alright? So you can yeah, but can't you just speak Yoruba for crying out loud without mixing it, please? Okay, so my English fans they don't understand Yoruba. Can you just give me like 5 seconds? I just want to speak Yoruba. Thank you. Okay, so Lizzy Anjorin, message ẹ̀yin lẹni message, right? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ ní láti gbé Lizzy Anjorin ìyàwó yín lọ sí hospital kó lọ treat ẹ. Ó ní láti sùn, kò tí sùn dáadáa, ojú ẹ̀ máa ń wẹ̀ kí ní bójú ẹ̀ ṣe máa ń wù ní even kó lo foundation gbogbo ojú ẹ̀ máa ń wú bá máa ń yọ kétékété síta báyìí. So ẹ ní láti gbé lọ sí hospital kó bá ń gun lábẹ́rẹ́. Tó bá ti gun lábẹ́rẹ́ yẹn ó máa sùn gan. Tó bá máa fi jí ó lè kọ́kọ́ tún máa ṣàgídí wá ti gun lábẹ́rẹ́ mi. A tún sùn padà. Tó bá yá tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ máa slow but ẹ má worry. Aftermath ni ohun tí ń recover ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ láti lọ help ẹ torí bó ṣe wà yẹn kó máa jáde síta kó máa ṣépè fún àwọn èèyàn kó máa ṣépè fún ọmọ ọlọ́mọ ó tún ṣépè fún àwọn ọmọ yín mo gbọ́.
báwo ni o ṣe máa fẹ́ràn tí o máa ṣe pé fọmọ bíbí inú ẹni tó ló fẹ́ kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣe pé ẹnìyàn ò normal mọ́ so àtúwá jáde àtúmọ̀ trẹ́sìn àwọn èèyàn pé òun máa pààyàn òun máa ṣe gbá o òun máa ṣe tàtàmẹ́sọ ó tún jáde ó lóun fẹ́ jà fáwọn Yorùbá ṣe rí i pé ọ̀rọ̀ ẹ̀ ó ti ní bá ṣe ń sọ yẹn because báwo ni ó ṣe máa jáde tó máa ló fẹ́ jà fún gbogbo Yorùbá jọ kí ló ṣe gbogbo Yorùbá ṣé wọ́n rán ẹ́ ń ṣe ni láì ṣe pé bóyá ó jẹ́ position ní honourable speaker of Yorùbá bójọ́ special adviser sáwọn Yorùbá kìíní mi understand mi ò bẹ́ Yorùbá wá bá tó complain fún ṣé pé ọ̀rọ̀ yẹn ò nọ́bà ó dàbí kí n bọ́ tà sí kí ni wọ́n fẹ́ máa jà fún gbogbo àwọn Ìgbò ṣáwọn Ìgbò kò ní wò pé wọ́n ní pé ó bí bolo wà ó dàbí pé àsìkò ti tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀ so ẹ máa rí i pé inú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn kò mú orí pípé wá orí ò pé dáadáa mọ́ orí ti yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kò yín torí tó bá yẹ pé orí pè ní kò ní máa jáde kó máa sọ pé òun fẹ́ jà fún Yorùbá o àṣẹ ìrà àwọn Ìgbò ta ló gbéṣẹ́ ràn ṣó ti kọ́kọ́ jà fẹ́yìn tán ṣó ti kọ́kọ́ tọ́jú yín tán ẹ jọ bóyá ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ti bí dáadáa fún un torí nígbà míì ó ń wà bẹ́ẹ̀ fáwọn obìnrin tí kò bá kí ń gba ti bí dáadáa àwọn ọmọdé lè wà lórí àwòrán yìí torí ẹ̀mí ìfẹ́ máa sọ àwọn nǹkan tí kò yẹ kí n máa sọ gẹ́gẹ́ bí abiyamọ ó ti yé yín ṣe mọ̀ pé obìnrin tá bá ti ń dàgbà akíní yẹn a máa ń fẹ́ gan so tí ìgbà kan wà tèmi náà máa wò pé mo máa ń bínú gan mo wá rò pé bóyá nítorí pé mi ìgbà kíní yẹn dáadáa ni ṣùgbọ́n ẹjọ́ mẹ́ta yìí tí mò ń gbà dáadáa gan mo wá rí i pé mi ò fi bẹ́ẹ̀ bínú mọ́ so ó nídìí so ẹ jọ ẹ try bóyá kẹ́ máa ṣe kíní yẹn fún torí pé tẹ bá ju tán sókè fún tẹ gbèsè gbẹ báyìí tẹ là sókè tẹ là wálẹ̀ àárẹ̀ lẹ́yìn bó bá kọ́kọ́ ṣọwọ́ kan àárẹ̀ ẹnu ẹ̀gbọ́n arọ báyìí bó bá ń bu gan kò lè gbọ́ torí pé ó máa ti wà ní cloud 20 mo sì kó tẹ̀dọ̀ sọ̀kalẹ̀ cloud yẹn ẹ̀rín ló máa rí bó ṣe máa fẹ́ dùn yín inú ló máa wá bó ṣe máa dáná fún yín bó ṣe máa tọ́jú ọmọ yín bó ṣe máa ṣe òun ló máa wà kò ní ráyè tẹnì kankan kò yé yín bẹ́ẹ̀ so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn á dáa kẹ́ bá mi jù dáadáa fún bá mi jù ó bá lè jẹ́ pé bóyá kíní yín ò dìde dáadáa lẹ̀ ṣe lè jù wọ́n máa ń tàn kó oríṣiríṣi àgbo oríṣiríṣi wà àgbo kan wà tó ń pè ní àgbo ojúmọ́ta 91,000 náà ń tà ẹ kọ̀ rà á kẹ́ mú tẹ́ bá ti mú ẹ jù fún ẹ jù ní jùkújù ẹ máa rí pé gbogbo ẹ máa sẹ́ẹ̀tì ni wàláì àgbo ojúmọ́ta 91,000 ẹ rà á kẹ́ mú ọlọ́run á wà òkè mọ̀láìtàlá ẹ bá mi lò fún tẹ bá ti lò fún Liz ó máa wà ókè ara ẹ máa wálẹ̀ ara ẹ tó ń gbóná yẹn ó máa tutù torí gbogbo ìgbà míì tí bá kọ̀ rí àánú ẹ̀ máa ń ṣe mí máa kọ̀ lójú ẹ̀ tó wú nínú jíjẹ́ mọ̀ fún àwọn kíní windscreen tó máa ń gbé sójú yẹn ojú ẹ̀ máa ń wúnú ẹ̀ gilibọ̀ báyìí máa wọ̀ pé torí Ọlọ́run ta ló wá ṣọmọ yìí báyìí torí Ọlọ́run ẹ jọ ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìgbà tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíní ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yìí ó lè jẹ́ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ torí nígbà míì wà tí wọ́n bá lọ ṣe ní bí kò ṣe kí wọ́n ṣe ó lè lọ gbòdì kí ó dẹ̀ ń tó wáyé fún gbòdìlà rẹ̀ ni ẹ̀yin gbẹ́ lọ ṣẹ́ẹ̀kì ara yín ẹ bá ti wá ṣẹ́ẹ̀kì ara yín tán ẹ ti ṣẹ́ẹ̀kì ara yín tán kí wọ́n padà ṣẹ́ẹ̀kì ara tiẹ̀ ó ní ìdí àgbo ìdúmọ̀tà ni bẹ́ẹ̀ ni wọ́n ń tà ẹ bá dé ìdúmọ̀tà ẹ máa rí àgbo yẹn lò ó kẹ́ mú kẹ́ kì í mọ́lẹ̀ kẹ́ fún ní gbogbo áńgù kẹ́ jẹ́ kí gbogbo ara ẹ̀ kó wálẹ̀ gbogbo ara ẹ̀ ẹ pé ọjọ́ tẹjọ́ ń lọ sí kínní mẹ́sà ìgbẹ́ bó ṣe ń rìn tó ká ẹ̀yìn báyìí ó ká ìyẹn ni mo fi mọ̀ pé nǹkan kan ti kù sára ọmọ yìí bó tó ká ẹ̀yìn báyìí tó ṣe báyìí tó rìn lọ bẹ́ẹ̀ ni tí ẹ mọ̀ ẹ ló ti pé 91 ẹ bá mi wá àgbo yẹn fún 91 ló ń pa àgbo yẹn tẹ bá ti dé 91 lè ló ń tà tẹ bá ti lu àgbo yẹn fún báyìí wàláì gbogbo ẹ̀yìn ẹ̀ tó ká yẹn ó máa nà ni kò ní ráyè tẹ̀ nìkan kó ó máa rẹ́rìn ní àwọn ọmọ ẹ̀yìn mi ṣe ń fẹ́ yín ẹ̀yìn mi ṣe ń rìn ó bíbí kò yẹ ibẹ̀ yẹ ẹ lò ẹ jò wàláì ní ìwà bú yín o wà bẹ̀ yín wà kìíní oríkìlẹ̀ wọn ni ẹ bá mi tọ́jú ó bu oríkìlẹ̀ wọn ni ẹ bá mi tọ́jú èèyàn mi ẹ jọ Lizzy Anjorin ẹ bá mi tọ́jú ẹ ṣàánú ẹ èyí jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn ṣúdà kí wọ́n máa ṣẹ̀sìn lójoojúmọ́ lórí social media ẹ má yẹ kí wọ́n máa ṣẹ̀sìn lórí social media lójoojúmọ́ kí wọ́n dẹ̀ jáde kó dẹ̀ máa kó Ọlọ́run nìkan ló mọ iye foundation tí ọmọ yẹn ti rà báyìí Ọlọ́run nìkan ló mọ iye foundation tó ti rà
tá ṣan foundation sójú nígbà mi kò ní wọ foundation a wá gbé ìgò yẹn sójú báyìí gbogbo aṣọ tó ní nínú ilé ẹ̀tọ́ ẹ kó tà gbogbo aṣọ tó rán tó ẹ kó máa tà fáwọn kọ́sítọ́mà ó ti wọ gbogbo ẹ̀ tán láti fi ṣe ṣó ẹ ṣàánú ọmọ yìí ẹ ṣàánú ọmọ yìí ọkọ Lizzy ẹ̀yin náà la máa bẹ̀ ẹ̀yin la máa bẹ̀ ẹ jọ̀ọ́ nígbà tẹ́ fẹ́ fẹ́ ọmọ wa bẹ́ẹ̀ báyìí kọ́ lẹ ṣe rí ọmọ wa máa ń múra dáadáa tó máa polówó ọjà tó máa jó tèmi náà máa ń wọ̀ níbẹ̀ máa ń rẹ́rìn pé àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ láìpẹ́ ṣe Iyabo Ojo ti ya wèrè. ìgbà yóò yẹ kẹ́ ẹmu ara ẹ dánwó ṣe gbogbo ẹ̀ nígbà yẹn lẹ mọ̀ ẹ wá mọ̀ tán kí lẹ mọ̀ tán tẹ gbé báyìí kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ èmi ń bá bẹ̀bẹ̀ ni ẹ má wò ó ràn mọ́ ẹ dẹ̀ jókòó tẹ̀lé kó máa ṣẹ̀ sí kó mú tó ń ṣe ọlọ́run kò mú tó ń ṣe mí gan tí mò ń bínú sí i ṣe mọ̀ mo là ẹ̀wọ̀n sí mo fẹ́ ẹ̀pù yín torí tí bá gbé lọ́kọ́ọ̀tì tá bá máa fi lọ́kọ́ọ̀tì dé wọ́n jọ máa sọ fún àmì èjì pé ká bá bùrà àmọ́ ṣe mọ̀ pé mo ti yọ wàhálà kúrò nínú wàhálà kọ́kọ́ nínú ayé ẹ̀ nìyẹn nígbà tá a bá dé tádájọ́ bá ní ọkẹ́ ẹ̀yin méjèèjì ẹ má sọ̀rọ̀ ara yín mọ́ ṣe mọ̀ gbádá kí ọ̀rọ̀ dé ní ẹ pé mo ti bá ń yọ wàhálà kọ́kọ́ nínú ayé ẹ̀ ṣùgbọ́n ó sì ní wàhálà tó pọ̀ torí àwọn tó ń bá fà á pọ̀ àwọn tó ń bájà pọ̀ bẹ́lẹ̀ bá bu àgbẹ̀ àbù bẹ́lẹ̀ bá bu àbí àbù bẹ́lẹ̀ bá gbẹ èèyàn náà ló fẹ́ bú ẹ jọ̀ọ́ dádì wa ń bẹ̀ yín sá ìkúnlẹ̀ mi rè dọ̀bálẹ̀ mi rè ẹ jọ̀ọ́ dádì wa mò ń bẹ̀ yín mo mọ̀ pé torí tí mo ṣe sọ Yorùbá o mo ti ní mi sọ Yorùbá lé nìbọn torí tí mo ṣe sọ Yorùbá ẹ jọ̀ọ́ dádì wa ọkọ Lizzy Anjorin ọkọ tiwantiwa lẹ́yìn ìgbà tẹ́ ṣèyàwó mo gbé yín sórí péjì mi mo kí yín ẹ jọ̀ọ́ ẹ wọlá ọjọ́ yẹn kẹ́ gbọ́ ti tèmi ara Lizzy ò yá ara ò yá ẹ má ìlú gbọ́ kan tí mo sọ fún yín ẹ má jẹ́ kó gbọ́ tó bá gbọ́ wọ́n lè lọ sàkóró lé fún yín ara Lizzy ò yá ṣùgbọ́n tẹ́ bá ní ìdí àwọn tó máa bá yín gbé lọ sọ́sibítù ẹ jẹ́ kí n mọ̀ ó ti yẹ yín bẹ́yẹn sí. ìwọ jẹ́ dókítà. wà á gún lábẹ́rẹ́ wà á gbé lọ máa dé mọ́lẹ̀ wà á gbé lọ wà lọ tírètì ẹ̀ wà á fún lábẹ́rẹ́ ó máa sùn tó bá máa fi jí àárẹ̀ àwa òkè ẹ má jẹ́ kó gbọ́ tí mo bá yín sọ ẹ má sọ fún ẹ má jẹ́ kó gbọ́ ọ ẹ̀yin ni kẹ́ gbọ́ ó ti yẹ yín sí wà á gbé lọ wà á tírètì ẹ̀ tó bá máa fi yá tó bá máa fi padà dé àárẹ̀ àwa òkè ṣe ti bọ̀ dádì wa ní dàmá ṣe ti bọ̀ dádì wa ṣe ti bọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ bá tọ́jú ẹ má jẹ́ kó gbọ́ rárá ó tí mo bá ẹjọ́ mọ́ sínú mọ́ sí kú ọlọ́rọ̀ tí mo bá yín sọ èmi àti yín nìkan ni ẹ má jẹ́ kó gbọ́ nǹkan tí mo bá yín sọ ẹ ṣàánú wa. Imagine tí mi ò bá kówó lè ra Mr. Lawal kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira gọ́vnà wà lọ́wọ́ mi sẹ́nìtì wà lọ́wọ́ mi kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi àádọ́ra wa o irú ọkùnrin tí Iyabo Ojo ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o Mr. D mi tún fún ẹ lọ́gbọ̀ mi mọ́ kí ló mú Mr. D ìyá dànù kí ló mú bẹ́ńdínlò láwo èso fi sọ pé àkànọ́bà malia olóògùn Florida àbí kò dẹ̀ ń bú bàbẹ́ kò ń sọ̀bjẹ́tì bàbẹ́ kò dẹ̀ lóògùn so mo fẹ́ mọ tí mo fi ràrín fún lọ́wọ́ olórí burúkú Òjó mo fẹ́ mọ tí mo rà nígbà Iyabo Alice Ojo remember Iyabo Ojo you are nobody you have nothing you are broke you have no life you have no education you have no pedigree you have no mother you have no father you have no children your existence in this world is 0 minus 0 equals to minus 0.0. Òrọ́kùnrin bẹ́ẹ̀ lò gbàrí láyé ẹ̀. Wọ́n dáná lórí ẹ̀rí. Ẹni Lizzy ìwọ ló gbé ọkọ. Lizzy ìwọ ló ṣèyàwó fún Lawal. Ìyàwó ọkùnrin tó bá jọkùnrin tó bá dà. Èèyàn máa ń kówó lé lórí ni. Ṣé bí wọn náà raṣọ 13 fún lórí burúkú ọkùnrin tó lọ rẹ́ǹtì fọmọ ẹ̀? Ṣé bó lórí burúkú ẹ lọ rẹ́ǹtì aṣọ 13 fún lórí burúkú ọkùnrin tẹ̀ ń padà gbé boys quarter lẹ́nu? Ó tí olórí burúkú backup singer Tanzania kò tí olórí burúkú padà dẹni tó ń ya short video kiri àdúgbò ni. Wá gbọ́ Ìyábọ̀ wá gbọ́ nǹkan tó sọ nípa bàbá ọmọ ẹ̀ ọ̀rọ̀ tó sọ ni máa play ẹ máa tẹ̀lé mi bọ̀
Meanwhile, ká tó continue, mo fẹ́ kẹ́ wo document Iyabo Ojo. So gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Iyabo Ojo. Àbí ṣé ká kọ́kọ́ parí show yìí? Bàbá ọmọ ẹ̀ wá. Bí Iyabo Ojo ṣe júwe bàbá ọmọ ẹ̀. Ṣé kí n kọ́kọ́ gbé yẹn wá? Before certificate wèrè Iyabo. Àbí wọ́n kọ́ gbé certificate wèrè Iyabo Ojo wá. I'm telling you tonight, as a very hard-working woman, get yourself a good man. It is very important. I keep telling you ladies, gbogbo yín tẹ́ ń wò mí, mo ní tẹ́ ẹ bá débi kan, tẹ́ ẹ bá ṣiṣẹ́ débi kan, you need a good man by your side. Irú Iyabo Ojo mọ nǹkan tó ń pè ní good man, kò lè mọ̀ tó máa fi kú. As a woman, tọ́lọ́run bá pèsè fún ẹ, ọkùnrin tó sọ ẹ́ dé èèyàn, bí Lawal ṣe sọ mí dé èèyàn, it is never a sin for you to settle down and put your head down for such man. Kò lè bá gba blessings. Am I communicating? It is never a sin, and it will never be a sin for you to go back to a man that made you. Am I communicating? I loved my husband. Èmi mo san dowry ẹ̀. Ṣé bówó mi ló gbé? Nígbà tí mo rí fọkùnrin gidi ni tí mo ti lélẹ̀. Nígbà tí mo ti lọ sílùú mi tí mo ti lé sílẹ̀. Tó ti sọ fún mi wípé owó wà ń bẹ̀, ọmọ wà ń bẹ̀, ó tún kó estate dání. Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family wọn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ra Mr. Lawal. Wọ́n dẹ̀ ní mú 10,000 naira. Wọ́n ní mú 100,000 naira wá. Mo dẹ̀ kó 10 billion lẹ̀. Mi ò dẹ̀ pàdánù owó tí mo kó sílẹ̀. Tóbìnrin gidi bá pàdé ọkùnrin gidi, owó gidi lẹ̀ kó rà wá jèrè ẹ̀. Imagine tí mi ò bá kówó lẹ̀ ra Mr. Lawal. Kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira. Ìyábọ̀, ọjọ́ tó o ti dáyé tí o ṣiṣẹ́ 10,000 naira rí. Nígbà tí mo dẹ̀ ra ní 10 billion naira láàrin oṣù kan ó dẹ̀ yín wọ́. Bọ́n ṣe sọ nílùú mi, ìgbà tó da fá nílùú mi, gọ́vnà wà lọ́wọ́ mi, sẹ́nìtì wà lọ́wọ́ mi, kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi. Àdóra wa o, bọ̀tájọ́ wà ní gógó, wọ́n ní padà sọ́dọ̀ èlé. Màmá ẹ̀ ti ní kó o fẹ́ èlé. Màmá ẹ̀ tó ní kó o fẹ́ èlé mọ nǹkan tó ń sọ. Màmá ẹ̀ mọ tó ń sọ. You don't understand? Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family Mr. Lawal. Èèlò wọn 100,000 kẹ̀. Ọkùnrin tó sọ pé ó máa yọ owó, ó máa yọ ọmọ, ó máa yọ estate. Mo dẹ̀ kó 10 billion naira ni. Ó dẹ̀ yín wọ́. Àárín oṣù kan mo ti rówó mi padà. Orí èrè ni mo wà. Orí géènì ni mo ṣì wà báyìí. Ọlọ́run fún wa lẹ́mìí gígùn tí màá fi jẹ géènì mi pẹ́. You don't understand? So I am saying this to ẹ̀yin obìnrin tí Ọlọ́run ti gbéga tẹ́ ẹ̀dẹ̀ mọ ọkùnrin tó lóyà sí ni. Irú ọkùnrin tí Iyabo Ojo ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o. Èmi ò wá ànóde Maliam. Ẹ̀rí bí Benny Roller Waist ṣe fi Iyabo Ojo ṣẹ̀ sí lọ́dọ̀ Daddy Freeze. Ó ní àkàlẹ́bá Malia. Ẹ̀rí bí honourable tó fẹ́ kú sí lọ́rùn. Honourable bọ́dà tó wà l'Abuja. Mr. G tí Iyabo Ojo ti parọ́ fún wa lọ́dọ̀ Gistlover. Ó ti wà bí ẹ̀ka sórí yẹn gbà lọ́dọ̀ Gistlover. Ṣé wò ká? Ó ló ti ra diamond ring fóun. Ó ti ra àbálọ àbábọ̀. Nǹkan tá à ń gbọ́ ni pé Gino mi tún ní fún ẹ lóbẹ̀. Sorry mo dárúkọ yín bọ̀dà mi ẹ má bínú. I'm sorry. Bọ̀dà mi ẹ má bínú. Mr. D mi tún fún ẹ lóbò mi mọ́. Kí ló mú Mr. D ìyá dànù? Kí ló mú Benny Roller Waist tó fi sọ pé àkànọ́bà Malia? Torí òkú Mohbad ló di ọwọ́ Benny Roller Waist mú. Irú quality táwa ń wá lára ọkùnrin kọ́ ni irú àwọn Iyabo Ojo ń wá. Àwọn ọkùnrin tíyàwó wọn ti ṣiṣẹ́ abiyamọ lórí wọn, tíyàwó wọn ti sọ dolówó làwọn Iyabo Ojo máa ń wá. Àwọn ọkùnrin tó sọ obìnrin dolówó ọlọ́rọ̀ nírú àwa ń wá, torí ọkùnrin tó bá lè build irú Lizzy ó lè build gbogbo universe. Am I communicating?
getting? Má tẹ̀lẹ́nu lórí social media. Má tẹ̀lé social media validation. Tó o bá ti jẹ́ obìnrin akíkanjú tó o mọṣẹ́ ṣe, o need assistance. O need ọkùnrin tó lè bẹ build empire. Because irú àwọn Iyabo Ojo máa bẹ ẹ̀ṣọ́ rẹ̀. Wọ́n á gba owó lọ́wọ́ ẹ títí tó wọ́n á wẹ̀ jọ́ tó bá ti ṣe ìkórìíre wọ́n máa pa ẹ́ dànù ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Iyabo Ojo sọ nípa bàbá ọmọ ẹ̀, tí Iyabo Ojo dẹ̀ sọ nípa ara ẹ̀. Ojo ò sí lé, Ojo lè, Ojo gbébọn Ojo amrọ̀bà. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ tẹ̀lé mi ká lọ. Iyabo, ọmọ ọdún mélòó ló sọ pé ó wà jàre? Ìwọ ṣé kí n play fídíò yẹn tán? Ṣé kí n play bẹ̀ tán? Ṣé kí n play ẹ̀ tán kí n lè bá fàyè dáadáa? Play ẹ̀ tán. She's so stressed out. And unfortunately for her, she's married to someone who's not learned. Okay. She's married to someone either is ignoring the signs, Okay. or he's just not interested in getting her help. Because Iyabo, it's not that he's ignoring me, but he has not been able to see this type of certificate. Mama, why was certificate? Ìwọ ló ní àbí wọkọ? Iyabo, ṣé wọ́n ló ní certificate yìí àbí wọkọ? Ṣé wọkọ rẹ̀? Ti 2023 ẹ̀rì, ti 2023 ẹ̀rì, patience Iyabo Ojo, history, ṣé wọkọ ló ní? Of present illness, psycho kí lórí tán pè, ṣé wọ́n ló ní àbí wọkọ? Family history, family history ẹ̀, ti 2023 ẹ̀rì, family history ẹ̀, strong medical òun rè, ti 2023 ẹ̀rì, history paranoid, schizophrenia òun rè, àbó nǹkan rè, ṣó nǹkan rè, history òun rè, long time symptoms including delusion, obsession, ṣé bóun rè, àbó nǹkan rè, ṣó nǹkan rè, ṣé history ẹ̀kọ́ rè, àṣà 2023 rè, mo ní mi lọ́wọ́ lára àwọn nǹkan tó submit sí kóòtù yẹn ẹ má bínú ẹ̀yẹn lára nǹkan tó submit sí kóòtù yẹn ẹ bá mi pè Mr. Ojo ìyẹn olórí burúkú Ojo tó máa ń jí ọmọ ẹdìyẹ gbé ẹ bá mi pè é ẹni kó wá gbọ́ nǹkan tí ìyá ọmọ ẹ̀ ìyá olórí burúkú Iyabo Lizzy Ojo ìyá pìrìsìkú òjijì ìyá Festus onígbáná grandma Rakim ikú rèwerèwe ẹ bá mi pè pé kó tó wá gbọ́ tuntun for very first time Ojo máa bá yẹ ẹ̀wí gidi at least ọlọ́mọ lọ́wọ́ olórí burúkú yìí náà Ojo ó yẹ kó mọ̀ pé tó bá bu ẹ̀tù orí máa rọ awó. You don't understand? For the fact that we are not evil àwa ò mọ̀ kó yẹ ká lọ fún ẹ Ojo olórí pẹ́tẹ́kì bíi bàtẹ́ ọ̀bọ àwa ò mọ̀ torí àwa ò níkà àwa ní tìjú àwa gbọ́ràn àwọn òbí gidi ló bí wa à ń lọ fọ́kọ lọ́kọ à ń lọ fọ́mọ ọlọ́mọ à ń lọ fúyàwó yàwó à ń lọ fáyé aláyé but àwa ṣẹ̀ṣẹ̀ pọ́n débẹ̀ ni pé ọ̀rọ̀ náà kún ẹ̀ Ojo ó ṣàrí pé lórí burúkú nìyá ọmọ ẹ̀ ó rí pé wèrè nìyá ẹ̀ onímú bíi bọ́rìsì kẹ̀kẹ́ Ojo bọ́ síbí ọdún kẹfà rèé mi mọ tọkọ mi ṣe fún mi mọ tí bàbá ọmọ tèmi ṣe fún bàbá ọmọ ò dẹ̀ ju bàbá ọmọ lọ Ojo gbé ẹkùn ẹ síta kó o yọ látọ̀ kan má da yé mi láàmú Ojo yọ ẹkùn ẹ látọ̀ kan ni kó o ti yọ okó ẹ ọ̀rọ̀ ayọ̀ gbọ́rọ̀ lé mi lọ́wọ́ lálẹ́ yìí Ojo mo fẹ́ fi orí okó ẹ gbó títí ọlọ́dà bọ́ pátá má ní mi lára Ojo sí nílé ọmọ ẹ̀dìyẹ grow Ojo is around gbogbo ẹ̀dìyẹ disappear gbòde máa bọ̀ ń ta
Remember, I have never come for Iyabo Ojo's baby father. I'm sorry. It's because me, I'm not wicked. Because I don't know how to go for people's family. I won't be giddy no be me. But Oti Yeme, Ati Debe, Iyabo Ojo, Baba ọmọ ẹ pè síta, ó wá gbọ́n tó ṣe kí n tó wọnú ayé lọ pẹ̀lú ẹ̀. Ojo rí lékulẹ́jà, ẹ bá mi pè síta. Àwa ò ní fanbase tó ń pààyàn, fanbase tó ń kọ́lé làwa ń lò. Ọdún kẹfà rèé ṣá, àfi bí òkun. Ẹja gbọ́ nǹkan tán ní Iyabo Ojo sọ. Ìyábọ̀ gbóhùn sókè. Òun dànù rẹ̀ kò rè mú gbọ́. Yeah, I'm sleeping. I'm eating fine. I'm okay. Okay, you are eating fine. You are okay. Bó ṣe ń sọ̀rọ̀ gan-an wọ̀n pẹ̀lẹ́. Aṣọ́wọ̀ ìyá àti bàbá ẹ̀ ló ti jogún ranjú-ranjú. Pẹ̀lẹ́ ọmọ akíkanjú olórí burúkú ọmọ jogún wèrè. Má kẹ̀dẹ̀já HOH. Ẹ̀yin mélòó lẹ láìka aṣọ tí mo wọlé nìyẹn? Ẹ̀yin mélòó lẹ láìkẹ́ aṣọ yẹn? O beautiful, no doubt. The gele, the fabric, the shoe and bag, the jewelry. The fight. This fight is of God. It's not of man. Okay. Do you understand? It's of God. Okay. It's only God that can heal her. It's only God that can strengthen her. So, she's going to come up with, manipulative things, defaming, so many things that she's going to come up with. Aṣọ ńlá ni o. Akíndélé Ajíbíkẹ́ aṣọ ńlá ni o. Ẹ ti rí rope tó wà lára ẹ̀ round. Aṣọ ńlá ni. Gbogbo wọn aṣọ tó dùn. Ìyábọ̀ a ní a máa rìvíìlì dọ́kúmẹ́ǹtì ẹ̀ lẹ́nu. Ẹ ṣáà máa gbọ́. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí Iyabo Ojo sọ fún mi? Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Ẹ fi ọkàn gbogbo ọ̀rọ̀ tí Iyabo Ojo sọ sọ́kọ mi. Ohun tó sọ sí bàbá ọmọ ẹ̀ náà ni ẹ mọ̀ èmi ò ń ṣe ṣó fún yàn. I don't go for people. Èmi ò dé rárá kú fún yàn. I called that child. I've never seen a day I did a video because anybody's child. I can't even, sometimes she says something and I'm like, really? When did this happen? What oh yeah, báwo lè ṣe fẹ́ mọ̀ when did this happen? When did you how would you know when it happens? A máa sọ fáwọn èèyàn pé ò tí ì fọ̀ tí etí pé lọ́wọ́ ọgbọ́n dọ́kúmẹ̀ntì ẹ̀ wà lọ́wọ́ olùkú submit. I'll make it with you. So just ṣé bíbá ló ti sọ? She's going to come up with different stories every day. Now she's been repeating and recooking and repeating and recooking ìyẹn ò kàn mí. Ibi tí mo ń lọ ni kí n máa lọ. Ẹ jọ ṣé àárí èèyàn kankan tó mọ Òjó ń bí ni? Ìyẹn baby father Iyabo Ojo. Ṣé àárí èèyàn kankan tó mọ̀? Kò sẹ́nibọ́dì tó mọ̀ ni. Àìṣe ẹ̀mọ́ ó yẹ táàgì. Ẹni fóònù nọ́mbà mi ní wáyé tẹ́ bá mi pè. Ẹ̀yin ẹ máa wo tí yín ẹ̀yin yàn ẹ máa wo. Ẹ máa wo tí yín. same stories. Olórí burúkú ṣóyìnbó tán ló wá sọ náà rí. Iyabo Ojo ṣóyìnbó tí jókòó tadé fún wa rè pé ìwọ sóyìnbó ìwọ tó lè construct sentence. Since you been going to broadcast you been messing up because you have nothing here. You left home when you were in primary 4. Gbogbo mọ́tò tó dẹ̀ ń gbà ó ní owó àti mẹ́tẹ́ẹ̀nì. Ìwọ ló pọ̀ jù nínú gbogbo àwọn tó ń ṣe tíátà. Ìwọ ló tálíkà jù. Ó dẹ̀ ó rórẹ́ pín. Máa gbọ́ lọ. Saying it in different ways every day. This video I'm doing now, I'm already getting tired. So I can't see myself sitting like this. Ṣé ń gbọ́ olóhùn wà get tired? Àmọ́ ńgbà tó kù Mohbad mówó wọlé. Thank you. Everybody that donate for Mohbad. Whiskey. Ìgbà tó ń gbé gbogbo wọn. Ẹ rántí èyí tó ń kọ hip hop yẹn náà. Ebi yẹn náà fún ẹ ní màálù. Ẹ lọ gbogbo àwọn onítíátà tó lórin tó súnmọ́ Iyabo. Kò sí tí Iyabo Ojo ń gbowó oúnjẹ lọ́wọ́ wọn. Èyí tó gbé owó ẹ̀ jáde lọ́dà Gíslọ́bà. Ṣé kò fún Iyabo Ojo màálù? Ẹ lọ wò ó.
I am free to say whatever I want to say, and I'm free to use any language I want to use. I'm a graduate. I'm not just a graduate. You don't understand? I've been an activist.